ṣé o mọ̀ pé àlejò lówó ni? Kí ló dé tó ń náwó bí ẹni gọ̀? Bọ́ bá ń kí ẹ pé ò ń náwó bí ẹni gọ̀, ó túmọ̀ sí pé owó yẹn ò ní pẹ́ tán. Gbogbo ìwọ tó lóore ọ̀fẹ́ láti gbọ́ mi, má náwó bí ẹni gọ̀. Àlejò lówó, tó bá ya ilé rẹ lọ́mọ tó ń fowó ṣe. Nígbà tó lówó lo lọ́rẹ̀ẹ́, nígbà tó lówó lo lẹ́bí, tó ò bá lówó mọ́, wàá rí pé ọ̀rẹ́ ẹ máa dọ̀rẹ́ ọlọ́rẹ̀ẹ́, ẹbí ẹ máa dẹbí ẹlẹ́bí. Ìdí tó ṣe ń láti múra síra rẹ rèé, o ò gbúdọ̀ dá láìní. Èmi mo ránìkejì Egbin ọ̀run, mò ń ké tantan fún ọ lónìí pé o ò gbúdọ̀ padà di aláìní ní orúkọ Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. O ò sì ní di aláìní. Gbogbo ẹni tó ṣetán láti ta ògo rẹ ní ọfà ẹ̀sín ní orúkọ Jésù, Olúwa máa gbaṣọ lára wọn. Àmọ́ kíyèsára, má gbaṣọ lára ara rẹ débi téèyàn ó gbaṣọ lára rẹ. Olówó láyé mọ̀, nígbà tó dá fún ọ làwọn èèyàn máa dá ọ mọ̀. Kíyèsára, nígbà tí wọ́n ń kí ẹ yẹn, kọ́ bá a ti ń lólé ayé. Nígbà tí wọ́n ń sà ẹ yẹn, kọ́ bá a ti ń lólé ayé. Má ní ìdajì owó díẹ̀ lọ́wọ́ kó wá bọ́ sójú agbo kó bẹ̀rẹ̀ sí ní ná gbogbo eléré lówó. Bówó yẹn bá tán, kíyèsí, eléré yẹn ò ní kì ẹ́ mọ̀. Ohun tó o ní lọ́wọ́ yẹn, ṣiṣẹ́ lórí bó ṣe máa pọ̀. Má ṣe bàlàbàlà, má sọ di ohun tí ò wúlò mọ́ ọ lọ́wọ́. Má dáṣà èdè mọ́nì ni mò ń ná. Gbogbo ẹni tó ń dáṣà èdè mọ́nì ni mò ń ná lọ́jọ́ tòní, wọn ò padà rí half day money mọ́. Lórúkọ Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, o ò ní padà dá lágbe. Mo gbọ́ ìtàn ayé ìránṣẹ́ kan. Wọ́n ní ó lówó tó bẹ́ẹ̀ gẹ́, kódà tó bá gbé mọ́tò dénú àdúgbò kan, tí mọ́tò yẹn bá paná síbẹ̀ kò ní wẹ̀yìn wòwó mọ́. Tó bẹ́ẹ̀, ó ń kọ́lé, ó ń ralẹ̀, kò sí ohun tí ò ṣe tán. Ayé ò ní tọwọ́ bọ ayé rẹ̀. Ayé ò ní kọ̀dí àìmọ́ṣe sí ọ, àmọ́ tọ́jú orí rẹ, tọ́jú ara rẹ, fíra rẹ pamọ́, lu ọgbọ́n bí ọlọ́gbọ́n ọmọ, gbénú ayé bí ọlọ́gbọ́n ọmọ, kó o má bàa padà dèrò ẹ̀yìn. Ohun tó dá mi lójú ni pé o ò ní dèrò ẹ̀yìn bí ìtàn tí mò ń sọ lọ. Ìránṣẹ́ tí mò ń sọ yìí bó ṣe lówó tó nífọ̀n tó lè kánná tó, àmọ́ lójijì nígbà tí ayé gbáǹdì lọ́wọ́lọ́wọ́ ilé bàbá ẹ̀ ló ń gbé. Gbogbo ilé tó ní, gbogbo mọ́tò tó ní, gbogbo ipò tí wọ́n fún nígbà yẹn, kò ní nǹkan kan mọ́. Lọ́wọ́lọ́wọ́ ó wá dẹni tó ń mutí kiri. Àṣẹ ni mo pa sínú àyànmọ́ rẹ. Ọfà tó ṣetán láti bà ọ́, láti sọ ẹ́ dẹlẹ́sìn, lórúkọ Jésù ó máa backfire. Ẹni tó ń lépa àti ta ẹ́ lọ́fà ẹ̀sín, lórúkọ Jésù ó máa ṣera rẹ̀. Orí rẹ ò ní gbà bí, orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Àmọ́ mo bẹ̀ ọ́, kò sí bí owó ṣe pọ̀ tó, kò sí bí iyì ṣe pọ̀ tó, kò sí bí ọlá ṣe pọ̀ tó, káyé ó má tọwọ́ bọ̀ ni. Lórúkọ Jésù, ayé ò ní tọwọ́ bàjẹ́ bọ nǹkan rẹ. Àmọ́ bó o ṣe ń tọ́jú orí ara rẹ pamọ́, tó ń rìn díẹ̀díẹ̀, tó o ṣe fọ̀nlẹ̀fọ̀nlẹ̀, tó o sáré torí ohun tó wà lọ́wọ́ rẹ, tó o ṣe jura rẹ lọ, lórúkọ Jésù àánú máa fọ̀hún fún ọ. Tọ́jú ara rẹ, du ara rẹ, má jẹ́ kájẹ́ ó pa ọ́, má jẹ́ kí oṣó fi ọ́ lánu, má jẹ́ kí alágbára òkùnkùn lágbára lórí rẹ. Tọ́jú ara rẹ. Mò ń ké tantan fún ọ, tọ́jú ara rẹ. Ayé yìí ò dáa, ayé yìí ò gbádùn. Èmi á máa tẹnumọ́ nítorí mo rí ayé dáadáa. Mo mọ báyé ti ń rìn, mo mọ báyé ti ń ṣe. Lórúkọ Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ìgbésẹ̀ rẹ ò ní báráyé nínú. Kò di dandan kó o ṣẹ̀yàn kan tó ṣe ọ́. Ẹni bá lóun máa bínú rẹ, ẹni bá lóun máa ṣe ọ́ níbi, ẹni lóun máa ṣọmọ rẹ níbi, ẹni lóun máa ṣọkọ rẹ níbi, ẹni lóun máa ṣaya rẹ níbi, tó o bá ti fi ọ̀rọ̀ yìí ṣọwọ́ sí àwọn ènìyàn, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run máa lé e síbojì. Ọfà ẹ̀sín ò ní bà ọ́, àmọ́ nínú ayé kọ́ bá a ti ń fọgbọ́n lu ayé, kọ́ bá a ti ń ṣe jẹ́jẹ́, sì kọ́ bá a ti ń tọ́jú ara ẹni. Lórúkọ Jésù ọfà padà sí burúkú ò ní bà ọ́. Èyí tó ti bà ẹ́ yẹn ó máa báná jáde, májẹ̀mú àánú máa ṣẹ fún ọ. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. I remain your humble prophetess, Morenikeji Egbin ọ̀run of Egbin ọ̀run Prayer Mountain. God bless you. Hallelujah.